A dúpẹ́ lọ́wọ́ Megida tó bùn wá ní ẹ̀bùn. Ọlọ́run máa bùkún fún wa. Àmín. A rí ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún àwọn ọmọ wa, a rí ẹ̀bùn tí wọ́n fún wa. Ọlọ́run ní jẹ́ ó tán lọ́wọ́ wọn. Dókítà Samson Adégòkè Megida ṣàbẹ̀wò sí ìlú Ẹ̀sìẹ́lẹ̀ àti Yàwọ́ta ní ọjọ́ 19 oṣù keje àti ọjọ́rú ọjọ́ 23 oṣù keje ọdún 2026 láti bu owó ìrànwọ́ sí àwọn ọmọ tí àwọn ajínigbé jí gbé tí ó gba òmìnira ní ọjọ́ 10 oṣù keje. Ìgbàlejò náà wáyé ní ìjọ kan tí ó súnmọ́ Ìwàjọwà Social Club tí ó wà ní ìlú Yàwọ́ta. Agbẹnusọ Dr. Adégòkè Megida tí ó jẹ́ alága Megida Foundation sọ̀rọ̀ wípé inú àwọn dùn láti rí àwọn òbí àti àwọn ọmọ náà láyọ̀ àti àlàáfíà. Àwọn òbí àti alábòójútó fi ẹ̀mí ìmoore hàn fún Megida fún ìrànlọ́wọ́ owó èyí tí ó ṣe fún wọn. Lára àwọn ọmọ tí ó fi ìdùnnú hàn ni a ti rí Aliu Suhab tí ó dúpẹ́ lọ́wọ́ Megida fún ẹ̀bùn owó tí ó fi ṣọwọ́ sí àwọn. Bákan náà ni a tún rí ọ̀dọ́mọdébìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Ọlọ́runlówù Lydia tí òun náà dúpẹ́ lọ́wọ́ Megida fún ìrànlọ́wọ́ owó àti àtìláyè èyí tó ṣe fún wọn. Lára àwọn òbí tí wọ́n fi ẹ̀mí ìmoore wọn hàn àti ìdùnnú láti rí Ọlọ́runlówù Mary tí òun náà dúpẹ́ lọ́wọ́ Megida fún ẹ̀bùn owó èyí tó fi ránṣẹ́ fún àwọn ọmọ wọn. Bákan náà ni Aliu Saheed ti sọ̀rọ̀ wípé ìdùnnú ló jẹ́ fún òun wípé wọn kò gbàgbé àwọn rárá. Wọ́n sì tún dúpẹ́ lọ́wọ́ Megida náà fún ìrànlọ́wọ́ owó èyí tó ṣe fún àwọn ọmọ wọn. Bàbá Àdìgún Ibrahim sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà bó ṣe bani lọ́kàn jẹ́ èyí tí ó mú ẹ̀mí àbúrò wọn kan lọ níbi tí ó ti tọpinpin láti lọ gba àwọn ọmọ náà sílẹ̀ pẹ̀lú àwọn ènìyàn ìlú Yàwọ́ta àti Ẹ̀sìẹ́lẹ̀. Wọ́n láwọn béèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba láti ran àwọn lọ́wọ́ lórí àwọn ọmọ tí olóògbé náà fi sílẹ̀ àti ìyàwó rẹ̀. Wọ́n tẹ̀síwájú nípa fífi ẹ̀mí ìmoore wọn hàn sí Megida fún ìrànlọ́wọ́ owó tí ó ṣe fún wọn. Òbí àti alábòójútó àti gbogbo àwọn ọmọ ìlú Ẹ̀sìẹ́lẹ̀ àti Yàwọ́ta ń dúpẹ́ lọ́wọ́ Megida fún àbẹ̀wò èyí tó ṣe fún wọn àti ìrànlọ́wọ́ owó èyí tí ó fi ránṣẹ́ sí wọn. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Olúwakẹ́mi Abẹ́jídé lóníròyìn yín. A dúpẹ́ lọ́wọ́ Megida tó bùn wá ní ẹ̀bùn. Kò ní tán lọ́wọ́ wọn o. A dúpẹ́ lọ́wọ́ bàbá Megida. Ọlọ́run máa bùkún fún wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Megida fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wọn láti fún àwọn ọmọ wa ní ẹ̀bùn. Lórúkọ Jésù wọn ò ní rẹ́yìn, lórúkọ Jésù wọn ò ní lọlẹ̀, òkè òkè ni wọ́n máa lọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n rán wá bí wọ́n ṣe wá láyọ̀ àtàlàáfíà náà ni wọ́n bá lé wọn. Ipá ò ní kún wọn. Bàbá wa Megida, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A rí ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún àwọn ọmọ wa, a rí ẹ̀bùn tí wọ́n fún wa. Ọlọ́run ní jẹ́ ó tán lọ́wọ́ wọn. Lágbára Ọlọ́run, òkè òkè lọ́lá àwọn ọmọ lọ. Ọlá àwọn ò ní rẹ̀yìn o. Lágbára Ọlọ́run, ọkọ ọba, àdá ọba kò ní sá wọn lẹ́sẹ̀ o. Lágbára Ọlọ́run, wọn ò ní sì jẹun, wọn ò ní sì mu o. Lágbára Ọlọ́run, gbogbo bí ọmọ wọn náà bá wá, wọn máa pàdé aláàánú ni. Àánú wọn máa bá pàdé. Lágbára Ọlọ́run, wọn ò ní jí wọn gbé, wọn ò ní jí àmọ́ wọn náà gbé. Lọ́lá láúlà wàlá kùwátà ìlà bìládìá. Mo rò pé wá ṣètò lórí àwọn ọmọ tí wọ́n kó nílùú wa pẹ̀lú tó ṣẹlẹ̀ pẹ̀lú láti fún wọn ní ẹ̀bùn nǹkan wá sí nìyẹn. So èmi náà wá ní láyọ̀ láti dárúkọ èmi náà fún yín nítorí àbúrò mi níjọ́ tí wàhálà ìṣẹ̀lẹ̀ ọjọ́ kejì tí wàhálà ìṣẹ̀lẹ̀ àbúrò mi lọ pé káwọn lọ rescue wọn láti lè gba àwọn ọmọ yìí. So ibi tí wọ́n ti ń ṣe wọ́n tí wọ́n ti ń gba àwọn ibẹ̀ ni bọ́ǹbù yẹn ti dáhùn. So ó dẹ̀ gbẹ́mìí rẹ̀ lọ àárí. So àwa ní ìdìrànlọ́wọ́ lórí dọ̀ gbogbo ọmọ ènìyàn kí wọ́n dákun kí wọ́n ràn wá lọ́wọ́ ó níyàwó ó dẹ̀ bímọ. So ìrànlọ́wọ́ la bá wá kíjọba ó dákun kí wọ́n gbà wá náà láti ràn wá lọ́wọ́ lórí rẹ̀ ńlá bá wá níbí lónìí kẹ́ dákun kẹ́ ràn wá lọ́wọ́ Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí iṣẹ́ kálukú ó bàjẹ́. Ọwọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ gba ọpẹ́ wa. Àmín. Fún bàbá wa Dr. Samson Megida tí ẹ̀ ń lò láti máa ran àwọn èèyàn lọ́wọ́ ní ìran yìí àti àwọn tíìmù wọn. Ọlọ́run ẹ ṣé o, ẹ gba ọpẹ́ wa. Àmín. A gbàdúrà lórúkọ ti Jésù má jẹ́ ó tán lọ́wọ́ wọn. Àmín. Ìlépa wọn nínú ayé Olúwa má jẹ́ ó já sásán. Àmín. Ìrànlọ́wọ́ táwọn náà nílò Olúwa gbé dìde fún wọn. Àmín. Wọ́n ti ń ṣe dáadáa fọ́pọ̀lọpọ̀ èèyàn lórúkọ Jésù ohun tí wọ́n fi díbàjẹ́ má jẹ́ ó ṣẹlẹ̀ sí. Àmín. Megida Foundation Olúwa tẹ̀síwájú. Àmín. Olúwa máa ro lágbára. Àmín. Àwọn bàbá wa náà tí wọ́n jẹ́ alákòóso ní Ògbómọ̀ṣọ́ bàbá
Gbàdàmọ́sí Olúwa yóò dì yín mú. Àgbàlẹ́jẹ́ lórúkọ Jésù ọjọ́ alẹ́ yín ó dáa. Ẹ ní sọkún lórí àwọn ọmọ àti igbákejì àti gbogbo àwọn tẹ̀ ń jọ ń ṣiṣẹ́ ìwàláyé Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àgbàdúrà lílọ bíbọ̀ yín ẹ ní farapa. Ẹ ti wá láti dùn wá nínú ìlú yìí. Àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n jí gbé, mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run yóò máa dùn ẹ̀yin náà nínú. Olúwa ò ní fi yín sílẹ̀. Gbogbo wa pátá nínú ìlú yìí ni àti ẹ̀sìn ẹ̀lẹ̀ àti aláwùsá àti oníyá àti yáwọ́ta á máa wà lálàáfíà. Orí ọ̀fẹ́ Ọlọ́run kó gbé wa ró, kó sì máa bá wa gbé láé àti sí títí láéláé.